súnmù síbi iṣẹ́ lẹ́ni mo wá dójú títì mú ìwárí àwọn ọmọ iléèwé ra kí ló dé tí àwọn ọmọ iléèwé ò lọ iléèwé máa wọ̀ lẹ́ni yìí àwọn ọmọ ọlọ́mọ. kí ló dé tó bá jẹ́ bí irú ìwọ náà ni tí ò ní lọ iléèwé ìwọ náà ó sùn lé wàá lọ àbí irú àwọn àsìkò báyìí làwọn tíṣà wa lọ́ máa ń ṣèkà fún wa o ìgbà yẹn ló máa wá gbọ́ tó máa wá ṣe tẹ́sítì ìgbà yẹn ló máa gbọ́ welcome back test oríṣiríṣi tẹ́sítì wọ́n fún lóyìnbó ẹ jẹ́ fẹ́lẹ́ yìí ká kíra wa ìpàkọ́ àsìkò ọdún àsìkò ìtẹ̀síwájú ọdún iléyà náà akínyìnpa kó ojúmọ́ ní ojúmọ́ rẹ ojúmọ́ ayọ̀ ojúmọ́ ọ̀dùnnú òun náà ló mọ́ wa lónìí yìí lágbára ṣèdùmàrè ayọ̀ tá a fi sọdún yìí òun náà la fi sọdún tó ń bọ̀ láṣẹ lẹ́dùnmarè ikán lèèyàn ó ṣe téèyàn ò ní ṣe mí mọ́ ṣùgbọ́n Elédùmarè ò ní ṣe lè láṣẹ mọ́ fún wa láṣọba mi òkè atúntìdé bọ̀ wàrà òjò láàárọ̀ ní adé wẹ́rẹ́wẹ́rẹ́ bíi ìjàlẹ̀ adé kùtùkùtù bíi jò òwúrọ̀ adé pápápá bẹ́ẹ̀jì ìyálẹ̀ta ẹ wò ó ẹ tún wọ nǹkan fìdílé tàbí kẹ fìdílé kan ẹ̀jájọ jẹ ìgbádùn ìròyìn tààrọ̀ níyì gẹ́gẹ́ bí ìṣe wa ẹ wá nǹkan fìdílé kájọ jẹ ìgbádùn rẹ̀ Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi oyè nẹ́kan ló kọ bàbá tóbi ńlọmọ ló mọ ẹgbẹ́ lọ́wọ́ èèyàn pè mí ọmọ aláàké ni mímọ̀ jẹ́ mẹ́jọ mẹ́rù ní sinmi ẹ̀kọ́ kì í sìnìyàn bíṣọ̀bù àgbà ìmáàmù àgbà àti olúwa àgbà iná rèé fún gbogbo àwọn akàròyìn nílẹ̀ adúláwọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ mú ẹran ìmáàmù wá ẹ̀yin nu ọlọ́run nu. ọlọ́mọ nọ́mbà lè gbogbo wọn. ìwọ ń ká ìwọ náà mẹ́ràn ìmáàmù wá mo sì ń wú ọ. labalábá làwa pa. labalábá lẹ pa ọlọ́run ó jẹ́ wọlé yá bó ti ń wọnú ilé náà ló ń jáde ńgbò bá yá wàá wọlé yá máa ń káwọn aráalé ká lè bẹ̀rẹ̀ ìròyìn ọ̀hún náà ló ní pápápá. gẹ́gẹ́ bí bàbá àmàmù wa ṣe ṣàdúrà fún wa láàárọ̀ èmi náà sọ pé ọlọ́run ní jẹ́ ká fi ọdún iléyá àtọdún yìí kò ní jẹ́ ká fi ṣe àṣemọ aṣọ̀pọ̀lọpọ̀ láyé rere gbogbo àdúrà wa tààrà wọ́rasẹ̀ sọ́lọ́run ọlọ́run ọba á gbà fún wa láṣẹ Èdùmàrè Wákílàtì Adébẹ̀ṣọ́ lórúkọ tèmi ẹ káàárọ̀. ó dá Wákílàtì ọmọ Adébẹ̀ṣọ́ ó ti yá báyìí ká bẹ̀rẹ̀ sí ní máa wọnú àwọn kókó inú ìròyìn ọ̀hún náà kó tó di wípé a bẹ̀rẹ̀ sí ní fún wọn lẹ́kùnrẹ́rẹ́ o ẹ wá gbọ́ bọ́mọ Adébẹ̀ṣọ́ ṣe kíyín náà ní gbogbo àwọn ìròyìn yìí náà làwọn náà ti gbẹ́sọ̀ pọ̀n lọ́tún àti lọ́sìn o táwọn náà ń ṣẹ́jú sí wa wákàmí òun náà ni wọ́n máa ń ṣẹ́jú wa ẹ wò ó àwọn kókó ọ̀hún náà kókó tí máa kọ́kọ́ mú láàárọ̀ yìí tí máa fi ṣíde ètò òun náà ló máa jáde nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ òní o ọmọ ọbakùnrin Lawali Prince Lawali òun náà ló máa ti sọ bí wọ́n ṣe yan Adíje dupò sí ipò gómìnà lábẹ́ ẹsẹ̀ gbèsèlú APC aṣòfin àgbà Solomon Ọlámilékan Adéọlá Yáyè gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ alága fún ojúde ọba Orímọlúsì títọ́dún 2026 yìí o ọ̀rọ̀ kúnlẹ̀ fàlàfàlà ìpẹ́pẹ́pẹ́ yóò gbọ́mọpọ̀n níjẹ̀bú-gbó lọ́dún tá a wà nínú rẹ̀ yìí ìwé ìròyìn Daily Post náà ló gbé jáde láàárọ̀ ní. ẹ jẹ́ kí n lọ sínú ìwé ìròyìn Platform Times kí n máa fi panu láàárọ̀ yìí. ó dáa. wọ́n ní àwọn ọmọ ẹgbẹ́ kan o àwọn tí ń ṣe Fúlàní wọ́n ti kọminú o wọ́n ti sọ̀rọ̀ kódà wọ́n ti fi èròǹgbà ọkàn wọn ti fi hàn wọ́n sọ̀rọ̀ lórí wípé lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ń dá ẹ̀bi àìsí ètò ààbò wọ́n ń dá lé àwọn lórí wọ́n ní wọ́n sì ṣe ìkìlọ̀ lórí ìwà ẹlẹ́yàmẹ̀yà wọ́n ní kẹ́ ẹ má dá wàhálà kẹ́ ẹ má dá yọpọ̀yọrìn sílẹ̀ lórílẹ̀‐èdè wa o inú ìwé ìròyìn Platform Times mo ti mú ilé láàárọ̀ yìí. ó dá ọmọdé bẹ́ẹ̀ sọ́mọ́ ìlọ́wọ́ tún gbọ́ ìròyìn eléyìí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó mú yẹn o. Alhaji Atiku Abubakar ẹni tó jẹ́ adíjerúpò sí ipò ààrẹ lábẹ́ ẹsẹ̀ gbèsèlú ADC lọ́dún tí ń bọ̀ yìí o ló mà ti sọ̀rọ̀ wípé wo bí báwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ṣe ń yọwọ́ ohun tí wọ́n jẹ tí wọ́n máa yọwọ́ ohun tí wọ́n mu òun náà ló jẹ́ pé àwọn ẹlòmíín báyìí wọ́n ti ń yọwọ́ àwọn ajínigbé agbésùmọ̀mí sọ́tọ̀ Ọlọ́run ó ṣàánú wa ransom budget Ọlọ́run má jà kọ́núnú ilé wa báyìí o ìwé ìròyìn The náà ló gbọ́rọ̀ Alhaji Atiku Abubakar jáde láàárọ̀ ní. ẹ jẹ́ kémi náà tara ṣàṣà kí n máa lọ sínú ìwé ìròyìn Daily Trust láàárọ̀ yìí níbi tí Kwankwaso tó ti sọ̀rọ̀ o ó ní kí wàá ní o ó ní nígbà tó jẹ́ pé nígbà kan rí o Ganduje ó mà ti fìgbà kan jẹ́ ọmọ mi rí ìyẹn nínú ẹgbẹ́ òṣèlú ó fèsì fún gómìnà Yusuf láti inú ìwé ìròyìn Daily Trust. ó tún dá lápá abẹ jẹ́ èmi náà wọnú ìwé ìròyìn Vanguard ààrẹ Bọ́lá Ahmed Tinubu
ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà òun ni wọ́n máa ti sọ ọ ní gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ wo bí o gbogbo ìlàkàkà yín gbogbo ìlà lórí yín gbogbo ẹ̀ pátápátá ni mò ń rí o wípé wà lẹ́tà láìsúnmọ́ bìlà kò ní lọ lófo ẹ̀yin tẹ́ ẹ jìyà lẹ́jọ́rọ̀ ẹ lọ fọkàn yín balẹ̀. Ìwé ìròyìn Daily Post náà ló gbé jáde láàárọ̀ ní. Ìwé ìròyìn Vanguard ni màá tún láǹfààní láti máa nawọ́ mú báyìí níbi tí wọ́n ti ṣe ìkìlọ̀ tí wọ́n dẹ̀ ti sọ̀rọ̀ o àwọn àjọ tó ń rí sí ìdẹ́kun ọ̀rọ̀ àrùn lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyẹn NCDC wọ́n ti dárúkọ àwọn oríṣiríṣi ìpínlẹ̀ o bíi ìpínlẹ̀ Èkó, Àbújá, ìpínlẹ̀ Rivers, Kano àti àwọn ìpínlẹ̀ mìíràn gẹ́gẹ́ bí àwọn ìpínlẹ̀ tó wà nínú ewu kíkó àrùn Ebola wọlé àfikọ́ lọ́wọ́n ọbẹ̀ Elédùmarè kó máa ṣọ́ wa. ń bá mi àṣẹ Èdùmàrè ọlọ́mọjà kárùn káwa náà sì rí ká mọ́ ọ sọ́ra wa ìjẹ tá a jẹ èkúté tá a jẹ tó ẹja yé jẹ̀jẹ̀ kú jẹ. ẹlòmíì pàápàá fèkúté ṣe léya. ṣé wọn ló fèkúté ṣe léya ní báyìí torí ọlá àbí ṣé wọn ká ẹ bóyá ọkà orí òkété ọkà wa báyìí ọgbẹ́ sórí ẹ̀bà kó tó fi jẹ. Ìwé ìròyìn Platform Times láàárọ̀ òní bí Àtíkù Abubakar bí ó ṣe di ẹni tó jẹ́ pé òun ló jáwé olúborí nínú ètò ìdìbò abẹ́lé nínú ẹgbẹ́ òṣèlú ADC tí wọ́n wá sọ pé ẹjẹ́ akéde rẹ̀ òun náà ló jáwé olúborí o ẹ̀ wá gbọ́ báyìí Amechi Anyatudini òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní jápá mọ́nú tí wọ́n ti forí jẹ́lẹ̀ báyìí pé no kò lè rí bẹ́ẹ̀ ṣùgbọ́n o ẹgbẹ́ òṣèlú ADC ti ní ìyẹ̀rọ ọmọ ọlọ́fà ọmọjọ níwọ̀n àwọn pinrin àwọn láre àwọn ṣiṣẹ́ ìwádìí lórí ẹ̀sùn yìí o àti lórí ìrúnú wọn. Ìwé ìròyìn Platform Times náà ló gbé jáde láàárọ̀ ní. ẹ jẹ́ kí n tún sáré Punch ìròyìn eléyìí jáde o látinú ìwé ìròyìn Punch wọ́n ní látàrí àpọ́nlé àti iyì tí gómìnà Alex Otti tó ṣe fún ẹni tí ó jẹ́ igbákejì adarí ilé ẹ̀kọ́ gíga FUTO wọ́n ní àwọn ẹgbẹ́ APC wọ́n ti sọ̀rọ̀ tá a bá dénú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà a máa ṣàlàyé àwọn tí wọ́n sọ látinú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí. ọmọdé bẹ̀sọ̀ tún wá gbé eléyìí o wọ́n mà ti sọ pé báwo ò bá kájúlù yíya níyà o Peter Obi ló kájú ẹ̀ o nínú ẹgbẹ́ òṣèlú NDC ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ yányán o lónìí ni wọ́n sọ pé ẹgbẹ́ o Peter Obi òun ni adíje dupò sí ipò ààrẹ lábẹ́ ẹsẹ̀ ẹgbẹ́ òṣèlú NDC kó jáde kó lọ mú kìíní ọ̀hún wá. Ìwé ìròyìn Punch ló gbé jáde láàárọ̀ ní. Ìwé ìròyìn Daily Post wọ́n tún ti post ẹ̀ o kí ni wọ́n sọ wọ́n ní Nàìjíríà ó mà ti ń padà sẹ́yìn o sí irú ìṣèjọba Abacha Gbẹ̀ngà Ọ̀làwẹ̀pọ̀ Ashim òun ló sọ bẹ́ẹ̀ látinú ìwé ìròyìn Daily Post. bí wọ́n bá ń padà sẹ́yìn sí ìjọba Abacha ààrẹ ìgbìmọ̀ ààrẹ tí ń bẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà àwọn náà mà dákẹ́ o bẹ́ẹ̀ sì dé níwọ̀n dúró lórí ìgbésẹ̀ àti mọ́ ọgbẹ́ láti lè jẹ́ kí àlàáfíà ó dúró lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀ wá gbọ́ báyìí o ìgbìmọ̀ ààrẹ orílẹ̀‐èdè wa Nàìjíríà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣèkìlọ̀ fún gbogbo ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà pé ẹ jáwọ́ nínú rẹ̀ bẹ́ẹ̀ bá mọ ìmọ̀ ìjìnlẹ̀ AI tàbí ìmọ̀ ìjìnlẹ̀ kan ẹ yé fi ṣiṣẹ́ bàjẹ́ àwọn fọ́nrán fídíò tí ó jẹ́ òfegè ayédèrú àgbélẹ̀rọ tẹ́ fi ń gbéròyìn ìbànújẹ́ kiri tàbí ẹ fi ń gbéròyìn àti takò ẹ̀sìn kan kiri ẹ yé ṣe ẹ jáwọ́ nínú rẹ̀ kẹba máa jáwọ́ sínú ọgbà ẹ̀wọ̀n. Ìwé ìròyìn Guardian òun náà ló gbé jáde láàárọ̀ ní. Ìwé ìròyìn Punch tún ti Punch eléyìí o ó ní ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress tá a mọ̀ sí NDC wọ́n ti rọ àwọn olùdíje o láti yàgò fún ìwà ipá àti jíjí ìbò ṣáájú ìdìbò abẹ́lé ọjọ́ Ẹtì nínú ìwé ìròyìn Punch ni mo ti mú ìròyìn ọ̀hún láàárọ̀ yìí. àwọn ìròyìn yìí ètí ìgbìmọ̀ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tó sì jẹ́ ojúlówó níbẹ̀ ni wọ́n ti gbé jáde pé ṣáájú ètò ìdìbò gbogbogbò èyí tí ò wáyé o ní ọdún 2027 òun náà ló jẹ́ pé oníkálukú gbọ́dọ̀ tọwọ́ ọmọ rẹ̀ bá sọ ní tòótọ́ òun náà lámọ̀ wípé ìmọ̀ ìjìnlẹ̀ ó ti gbáyé kan àwọn ọmọ wa pàápàá jùlọ àwọn ọ̀dọ́ yìí ló sì jẹ́ pé ìmọ̀ ìjìnlẹ̀ ó ń gbá lórí wọn gan o orí wọn ń yọ̀nà fún AI lóríṣiríṣi gbogbo àwọn ìmọ̀ ìjìnlẹ̀ tí wọ́n sì níje ló jẹ́ kí wọ́n máa fi ṣàǹfààní fún ara wọn ìṣíṣe àǹfààní tí wọ́n fẹ́ fi máa fi ṣe fára wọn yìí dọ́gbọ́n kan máa fi rí owó dọ́là gbà lórí ẹ̀rọ ayélujára òun náà mà ní ṣùgbọ́n eléyìí ló jẹ́ pé ń ṣàkóbá fún agbègbè wa ń ṣàkóbá fún orílẹ̀-èdè Nàìjíríà ọ̀sọ̀ nínú ọ̀rọ̀ wọn lára àwọn ìgbìmọ̀ ààrẹ yìí nígbà tí wọ́n ṣèpàdé lórí ọ̀rọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ àti
ìgbàlódé náà ló sọ pé ṣẹ́ẹ̀rí o ìkan gbòógì lára irinṣẹ́ Sátánì èyí tí ń dojúkọ wá lórílẹ̀‐èdè Nàìjíríà tó jẹ́ pé ó ṣeéṣe kó pín wa yẹ́lẹyẹ̀lẹ débi pé ọlọ́mọ ò ní mọ́mọ́ ayé ò ní máa ya ọkọ ò ní mọ́kọ́ wọn tẹ̀ ní wojú ara wọn òun náà ni àwọn gbígbé àwọn ìròyìn tí kì í ṣe ìròyìn ògidì tó jẹ́ ìròyìn òfegè tí wọ́n máa ń gbé káàkiri débi wípé bí wọ́n bá ti wá dí àwọn fọ́nrán fídíò yìí o lórí ẹ̀rọ ayélujára òun náà ni Kìrìsìtẹ́nì a máa fojú bí a máa fi wo àwọn mùsùlùmí a máa fojú kà a máa fi wo Kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ sì rí àwọn ẹlẹ́sìn àbáláyé a máa fojú àìdá a máa fi wo ara wọn náà wọ́n ní bẹ́ẹ̀ lọ wọ́n ní eléyìí náà ló lè pín orílẹ̀-èdè Nàìjíríà yẹ́lẹyẹ̀lẹ ó tún sọ nínú ọ̀rọ̀ wọn ó ní ẹ wo bí bàbá máa gbé ròyìn òfegè nípa òṣèlú ẹ jẹ́ ká rárá ṣe níwọ̀ntúnwọ̀nsì wípé gbogbo eléyìí gan ó pẹ̀lú bí orílẹ̀-èdè wa Nàìjíríà bí ó ṣe mì lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ tó mì lúgbúlúgbù yìí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín ni wọn ò tẹ̀ ẹ̀ náání o ṣùgbọ́n ìgbìmọ̀ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ti wá ara wọ́ bẹ̀bẹ̀ sí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé dákun ẹ dábọ̀ nítorí Ọlọ́run gbogbo àwọn fọ́nrán fídíò fege yìí o ẹ dáwọ́ rẹ̀ dúró ìwé ìròyìn Jáde àwọn náà ló gbé jáde láàárọ̀ òní. ẹ jẹ́ kémi máa mú un láti inú ìwé ìròyìn Platform Times níbi tí àwọn. àtúpalẹ̀ ìwé ìròyìn ilé wa ìròyìn ẹsẹ̀ kùkù àti tòkè òkun lọ́lọ́kan ọ̀jọ̀kan ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́ ẹ jẹ́ kájọ máa gbọ́ bó ṣe ń lọ ní wáìsẹ̀. kí n tó mú ìròyìn tó wà lọ́wọ́ mi ẹ jẹ́ ká sáré dé ẹ̀ka ìpolówó ọjà tá a bá padà dé àwọnú ìròyìn náà ní sàn-án. lẹ́sí ajá ilé o ayé àmọ́ wá jẹ́. ẹni ó bá débẹ̀ ló lè sọ ẹni ó bá débẹ̀ ló lè ròyìn Abis Hotel ilé ìtura tó wọ̀lú Ẹ̀gbá táwọn èèyàn ń pé hotel yẹ yìí gájú o ń sọrí mìrìngìdì kò lè má rí bẹ́ẹ̀ ìrírí nípa àwọn ilé ìtura ní Dubai ní Canada àti lamẹ́ríkà la fi ṣàgbékalẹ̀ Abis Hotel bẹ́ẹ̀ bá ti wọlé ìtura yìí ni ó ti dàbí pórílẹ̀-èdè mi ilẹ̀ ìjásí rẹ́sítọ́rántì wa kún fónírúurú oúnjẹ lè yí àti tòkè òkun bẹ́ẹ̀ lẹ tún lè ọ̀dà fóúnjẹ láti ilé ìtura wa àwọn yàrá wa ń bẹ nípele bíi talágẹmọ international standard ni ẹ̀yin tẹ́ ẹ bá ti lọ lú òyìnbó orílẹ̀ òtí mọ̀ tí mò ń sọ Abis Hotel lẹ́lẹ́gbẹ́ nílùú Abẹ́òkúta àtàgbègbè ẹ̀ ohun mímu lóríṣiríṣi fẹ́yìn tẹ́ ẹ bá fẹ́ ṣe fàájì swimming pool wa mọ́lóló ààbò pípé ń bẹ lórí ẹ̀mí àti dúkìá yín bẹ́ẹ̀ bá ti ń wọ Abis Hotel ẹ dán wa wò lónìí ẹ̀yin Wema Bank tó wà nítòsí Central Bank Òkèléwú Abẹ́òkúta la wà ẹ máa pè 09059501850 09059501850 Abis Hotel homes of comfort. Wise 87.9 FM Abẹ́òkúta o wá ti máa gbọ́. bẹ́ẹ̀ni iléeṣẹ́ rédíò tó fini lọ́kàn balẹ̀ tó ṣe é fọkàn tán. tá a bá ń sọ nípa ìpolówó ọjà kájọ búgbájẹ́ wàràwàrà. ẹ̀yin oníléeṣẹ́ ńláńlá àti iléeṣẹ́ kéréje-kéréje. ìpolówó ọjà tẹ́ ẹ rí yẹn làgún mú owó ẹgbà bẹ́ẹ̀. tẹ́ ẹ bá ń gbọ́ gbégbégbé níṣẹ́ ni kẹ́ ẹ jẹ́ kájọ gbé. ìyálájẹ́ bàbá lọ́jà ọ̀gá iléeṣẹ́. gbogbo wa lọ̀rọ̀ yìí kàn. èèyàn ò lè tán fìtílà sábẹ́ tábìlì kó ní kí mọ́lẹ̀ ò kárí. bákan náà ọwọ́ tó bá ń dunni kò ṣeé fi sábẹ́ aṣọ. Wise 87.9 FM ti ṣe tán láti fi yín hàn fáráyé rí. tiyín ni láti máa bọ̀ tààrà nílé iṣẹ́ Wise 87.9 FM fún ìpolówó ọjà tó múnádóko. Elite Junction Ìdíàbà Abẹ́òkúta la fi kalẹ̀ sí bí ọlọ́ba. fún àlàyé ní kíkún ẹ kàn sí wa lórí ẹ̀rọ alátagbà wa pẹ̀lú marketing1@wisefm879.com. Hello Wise FM 0808 472 0013 at Wise 87.9 FM. Wàá ti máa gbọ́. Great telecommunications. Dealers in all kinds of phones, both brand new and UK phones. Bí a ṣe ń ta tuntun, látún ta àwọn UK used lọ́lọ́kan òjọ̀kan. Mi ò fẹ́ mọrúfẹ́ phones tó wù yín lọ́kàn láti rà. Tí ẹ ò ní rí lówó tó rọjú at cheaper price. Lọ́dọ̀ Great telecommunications. Àwọn phones bíi iPhone, Samsung, Tecno, Infinix, Itel, Google Pixel, Redmi, Poco, Kit Tab, laptops of different models, modems, power banks of different makers pẹ̀lú. Ẹ wá gbọ́ o, bí a ṣe ń tà látún ṣe pàṣípàrọ̀ tó túmọ̀ sí wípé we sell we buy we swap kò
kò tán síbẹ̀ o ẹ tún lè ra fóònù yín kẹ́ máa sanwó ẹ̀ díẹ̀díẹ̀ pẹ̀lú easy buy. Madrid telecommunications wà ní 13 Lalubu street láàrin AB microfinance bank àti city computer village òkèléwò Abẹ́òkúta. ẹ pè wọ́n sórí 0703-457-0017 tàbí 0707-366-7753. Madrid telecommunications ló ní your dream phone is in our store. ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́ ẹ máa gbọ́ wa. bó ṣe ń lọ ìròyìn tó pójú owó ìròyìn tó kún kẹ́kẹ́ àtúpalẹ̀ ìwé ìròyìn ilé wa ìròyìn ẹsẹ̀ kùkù àti tòkè òkun lọ́lọ́kan ọ̀jọ̀kan. ẹ jẹ́ mọ́ kí n káàbọ̀ láti ẹ̀ka àpolówó ọjà bó ṣe ń lọ nínú kókó inú ìwé ìròyìn iná tẹ̀ wájú o pẹ̀lú sífì máàmù àgbà fún gbogbo àwọn akàròyìn nílẹ̀ adúláwọ̀ àti wákìlá Adébẹ̀sọ. ajáná sí obìnrin. káàbọ̀ ṣé kí n fún ọ lóye yẹn ṣùgbọ́n ó sanwó oyè o ó sanwó oyè. dọ́là àkáǹtì. má wọ rárá nídìí dọ́là àkáǹtì bóyá owó oṣù rẹ 6 ní n fi rọ ó yá já gbéròyìn wọ̀. tó ẹ jẹ́ kí n mú ìròyìn yìí látinú ìwé ìròyìn Platform Times láàárọ̀ yìí wọ́n ní àwọn ọmọ ẹgbẹ́ Fúlàní kan o wọ́n ti kọminú wọ́n ti sọ̀rọ̀ o wọ́n ní látàrí wípé wọ́n ń da ẹ̀bi àìsí ètò ààbò lé àwọn lórí o lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n sì ṣe ìkìlọ̀ lórí ìwà ẹlẹ́yàmẹ̀yà ẹgbẹ́ kan tí wọ́n pe ara wọn ní Concerned Fulani People of Nigeria wọ́n ti fi àìdùnnú wọn hàn o sí orílẹ̀‐èdè Amẹ́ríkà lórí ohun tí wọ́n pè ní àìṣedédé nínú ìròyìn nípa ipò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà pàtàkì jùlọ nínú bí wọ́n ṣe ń sọ ẹ̀yà Fúlàní mọ́ ìwà pákànleke àti ìwà ọ̀daràn tó ń wáyé káàkiri orílẹ̀-èdè yìí nínú ìdáhùn kan tí Ibrahim Bakindo Chubado fọwọ́ sí tí wọ́n sì fi síta ní ọjọ́bọ̀ Thursday ẹgbẹ́ náà sọ pé àwọn ìròyìn ayédèrú tó ń jáde láti ọ̀dọ̀ ìjọba Amẹ́ríkà àti àwọn ẹgbẹ́ kan tí wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ èyí tó mú ìdàrúdàpọ̀ bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nípa ohun tó ń fa ìṣòro ààbò lórílẹ̀-èdè Nàìjíríà ẹgbẹ́ náà wípé àwọn ìròyìn tó ń jáde lásìkò ìjọba ààrẹ Muhammadu Buhari ti kìlọ̀ fún àwọn ènìyàn kí wọ́n má ṣe fi ẹ̀yà Fúlàní hàn gẹ́gẹ́ bí orísun gbogbo ìṣòro ààbò tàbí kí wọ́n má ṣe rí wọn bí orísun ìwà búburú sí àwùjọ o wọ́n ní gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ àwọn ìpinnu àti ìròyìn tẹ́lẹ̀ náà ló ń kìlọ̀ fún fífi ẹ̀yà kan sọ́tọ̀ àti fún gbogbo irú àkójọpọ̀ tí ó lè mú kí ìjà àti aáwọ̀ kó máa wáyé láàrin àwùjọ ẹgbẹ́ náà tẹ̀síwájú o wọ́n tún sọ pé lásìkò náà ọ̀pọ̀ ọ̀rọ̀ tó ń lọ lórí ètò ìròyìn àti láàrin àwọn ènìyàn Nàìjíríà ó máa ń sọ ìwà olè jíjà jàgídíjàgan àti àwọn ìwà ipá mìíràn mọ́ ẹ̀yà Fúlàní èyí tí wọ́n ní ó mú kí àwọn tí kò mọwọ́ mẹsẹ̀ kan kí wọ́n fara gba ìkọlù àti ẹ̀san o wọ́n ní àwọn ìṣẹ̀lẹ̀ ìkọlù tó wáyé lẹ́ẹ̀kọ̀ọ̀kan káàkiri Nàìjíríà pẹ̀lú ìparun ilé àti ohun ìní wọ́n jẹ́ èyí tó wáyé látàrí fífi ẹ̀yà kan sọ́tọ̀ àti ìwà ẹ̀san lára àwọn ènìyàn tẹ́ ẹ bá fẹ́ ká ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ síwájú sí ẹ mú ìwé ìròyìn Platform Times tó jáde láàárọ̀ yìí níbi tí àwọn ọmọ ẹgbẹ́ Fúlàní kan tí wọ́n ti ń kọminú tí wọ́n sì ti ń sọ̀rọ̀ wọ́n sì kìlọ̀ láti dẹ́kun ìkìlọ̀ lórí ìwà ẹlẹ́yàmẹ̀yà. ọ̀ní bínú ni ohun tó bá jẹun báyìí náà la fi ń wéhùn epo ẹ̀pà lọ́nà jọ kinní kan tó jẹ́ kinní kan ìròyìn tó fara pẹ́ ìròyìn tó mú yìí náà ní fi tẹ̀ wájú ìròyìn yìí o ọlọ́run ó kú ṣàánú wa lórílẹ̀‐èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ ká mọ́ jínigbé lórí ọ̀rọ̀ ètò ààbò tí ò fẹsẹ̀ múlẹ̀ ká sùn ká má lè díjú ọrùn kódà àwọn tí wọ́n ti ń ọrùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ nísìnyí wọ́n ọrùn mọ́ o ìgbáriwo hàn oníkálukú ti ń fojú délé báyìí ìwé ìròyìn The Sun ló tún gbọ́rọ̀ jáde o látẹnu Alhaji Atiku Abubakar nìkan tó ti fi ìgbà kan já igbákejì ààrẹ tẹ́lẹ̀ ní lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó tún wá jẹ adíje dupò sí ipò ààrẹ ní abẹ́ ẹ̀ṣẹ́ gbòṣèlú ADC nínú ètò ìdìbò gbogbogbò eléyìí tó ń bọ̀ ń kò pẹ́ lọ́dún 2027 Alhaji Atiku Abubakar mà ní ó mà ṣe o àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ṣe ń yọ owó oúnjẹ tí wọ́n ń yọ owó omi tí wọ́n ń yọ owó iléèwé tí wọ́n san fún àwọn ọmọlé òun náà ló jẹ́ pé wọ́n ti ń yọ owó èyí tí wọ́n tún san fún àwọn agbésùnmọ̀mí ọlọ́mọjà kó sanwó májà sanwó burúkú májà sanwó ẹkún o Alhaji Atiku Abubakar ló ń sọ eléyìí nígbà tó sọ pé ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà níṣẹ́ la sọ pé níṣẹ́ ní ń dẹ̀gbẹ́ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìpè bóyá ní ń sakọ̀ ó ti kẹ́sẹ̀ méjèèjì ókè o ó ti ń forí rìn
gbogbo ẹ̀jẹ̀ ẹsẹ̀ ó mà ti wá sórí báyìí o nígbà tó bẹ̀rẹ̀ sí ní bẹnu àtẹ́lu ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé níṣe ni wọ́n ń ṣe kò kàn mí kọ̀nà kí wọ́n gbájúmọ́ bá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bí nǹkan ṣe ń ṣe wọ́n tẹ́bi ń pa wọ́n tí ó ṣètò ààbò kó kan wọ́n kọ́ mọ́ yáwó túlùtúlù owó gbẹ̀ngbẹ̀gbẹ̀ngbẹ̀ òun ló mọ̀ mú láyà tiwọn èmi kọ́ mo wí bẹ́ẹ̀ o Alhaji Atiku Abubakar ní sọ bẹ́ẹ̀ o eléyìí náà ló ti ń jẹyọ jáde nínú àtẹ̀jáde tó tọwọ́ ẹni tó jẹ́ igbákejì olùgbéròyìn síta fún ẹni tó jẹ́ olùgbéròyìn síta fún igbákejì ààrẹ tẹ́lẹ̀ yìí ìyẹn Alhaji Abubakar yìí tó kọ rẹ̀ jẹ́ Frank Shaibu nígbà tó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ó jẹ́ ká máa sọ ọ́ọ́bì ká máa sọ fún ìṣèjọba tí ń bẹ lórí àlééfà yìí ni o nítorí pé ó jẹ́ kí wọ́n fọ́ bojú ni ìtìjú ńláńlá gbà báyìí ni wípé wọ́n tẹ̀síwájú àti máa jáwó orílẹ̀-èdè Nàìjíríà wọ́n sì ń tì í sínú ìra gbèsè oko ra gbèsè náà ló ń wọ̀ tó sì jẹ́ pé ètò ààbò nǹkan náà ò tún sẹ́nu re ẹ̀ ń yáwó àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọn ò mọ̀ lára àwọn àgbẹ̀ wọn ò lè lọ sóko mọ́ nítorí kíni nítorí ètò ààbò ẹni bá lóko tó bá padà dé orí lóko yọ ni oúnjẹ ò wá sí mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ebi ń pa àwọn aráàlú bẹ́ẹ̀ sì ré ìpànìyàn nípakúpa ló ń tẹ̀ wájú táwọn ajínigbé tí wọ́n sì ń gbowó túlùtúlù lọ́wọ́ àwọn èèyàn tó wá jẹ́ pé àwọn èèyàn ti wá sọ pé àìsèmọ̀ bàbá lọ jẹ́ àwọn gbé o owó tó fi gbà wọ́n lẹ̀ ẹjọ́ mọ́ kó sẹ́gbẹ̀ẹ́ kan ọlọ́run wá ṣàánú olúwa rẹ̀ ransom budget òun Làtíkù pé o ẹ wo ìwé ìròyìn The Sun òun náà ló gbé jáde láàárọ̀ nìyí. ẹ jẹ́ kémi náà máa mú ròyìn yìí láti inú ìwé ìròyìn Daily Trust níbi tí Kwankwaso tó ti sọ̀rọ̀ ó ní kí ni Ganduje má ti fìgbà kan rí jẹ́ ọmọ òun o ó fèsì fún gómìnà Yusuf ẹni tí ó jẹ́ adarí ẹgbẹ́ Kwakwasiya àti ọ̀kan lára àwọn adarí ẹgbẹ́ Nigeria Democratic Congress Senator Rabiu Musa Kwankwaso ó ti fèsì sí ọ̀rọ̀ gómìnà Abba Kabir Yusuf ó ní lórí bí gómìnà náà ṣe jẹ́ ọmọlẹ́yìn rẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú tẹ́lẹ̀ rí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan lórí Trust TV láìpẹ́ yìí Kwankwaso pé gómìnà náà ní Abba PA ẹni tí ó ní pé ó ń gbé dìde láti ilẹ̀ pẹ̀pẹ̀ títí dé ipò gómìnà ìpínlẹ̀ ní ìdáhùn rẹ̀ gómìnà Yusuf ó sọ pé kò tó kí Kwankwaso ẹni ọdún mọ́kàndínláàádọ́rin kó máa pe òun ní ọmọ rẹ̀ ohun tí òun jẹ́ ọmọ ọdún mẹ́tàlélọ́gọ́ta ó ní ìwà àrífín ni ó ní ṣùgbọ́n nígbà tí ó ń bá àwọn alátìlẹ́yìn rẹ̀ sọ̀rọ̀ ní ilé rẹ̀ tó wà ní Mila Road nílùú Kano lọ́jọ́rú Kwankwaso sọ pé pàápàá gómìnà tẹ́lẹ̀ rí Abdullahi Umar Ganduje ẹni tó ṣiṣẹ́ gẹ́gẹ́ bí igbákejì gómìnà rẹ̀ fún ìgbà méjì kò lè fi sọrí pé òun ò kí ń ṣe ọmọ òṣèlú òun tẹ́lẹ̀ rí o Kwankwaso ni mo gbọ́ pé àwọn kan sọ pé wọn kò fẹ́ kí a pe àwọn ní ọmọdé òṣèlú tí kì í bá ṣe àìgbọràn báwo ni Maigidan Ruwa tàbí Aminu Goro ṣe lè sọ pé wọn kì í ṣe ọmọ òṣèlú lẹ́yìn òun pàápàá Ganduje náà kò lè sọ pé òun kì í ṣe ọmọ fún òun tẹ́lẹ̀ rí nínú òṣèlú o èsì láti ọwọ́ gómìnà Yusuf náà ló jẹ́ èyí tó kọ́kọ́ tayọ gbangba ọ̀rọ̀ tí Kwankwaso sọ láti ìgbà tí àwọn méjèèjì tí wọ́n ti pínyà nínú òṣèlú láti ìbẹ̀rẹ̀ ọdún yìí o gómìnà Yusuf tún sọ pé bí òun ṣe dákẹ́ lórí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ Kwankwaso nípa rẹ̀ kò yẹ kí ẹnikẹ́ni kà á sí ìbẹ̀rù o ó tún kìlọ̀ fún Kwankwaso láti bọ̀wọ̀ fún ara rẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ òun yóò bẹ̀rẹ̀ sí í ṣípayá díẹ̀díẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tó ṣe pàtàkì tí kò yẹ kí òun sọ ọ́ tẹ́ ẹ bá fẹ́ ka ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ síwájú sí ẹ lọ sínú ìwé ìròyìn Daily Post tó jáde láàárọ̀ yìí. ìròyìn tí mo múlẹ̀ kan torí mi ò ṣetán láti wọ ẹ̀ka olóṣèlú o ìròyìn tí mo múlẹ̀ kan lórí ọ̀rọ̀ ètò ààbò àti ọ̀rọ̀ ìgbìmọ̀ ààrẹ àti títà Àtíkù ẹ wá gbọ́ báyìí o ẹnu ọlọ́fà láti ń gbọ́ mùtá o ẹnu ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ̀rọ̀ ti jáde báyìí lórí ọ̀rọ̀ yẹpọnyánni tí ń bẹ́ẹ̀lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àti pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ètò ààbò ẹ wá gbọ́ ìwé ìròyìn Vanguard ló gbé e jáde o ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti jáde fún ara rẹ̀ wá sọ̀rọ̀ ó ní ẹ̀yàn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà báyìí kan ni yóò mọ̀ rí lọ ó ní kò lè rí lọ báyìí o ó ní gbogbo orí ti ń tà yín gbogbo ẹsẹ̀ tí ń ro wá gbogbo bí nǹkan ṣe rí o
wípé kò ní rí lọ báyìí gbogbo ẹ̀ mọ́ rọrùn. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé òun mọ ọ̀pọ̀lọpọ̀ ìyà àti ìdojúkọ àti ìfaradà pẹ̀lú ìfarajì tí ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ̀lẹ́bí lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n ti ń farajì wá láti bí ọdún mélòó kan sẹ́yìn. Bẹ́ẹ̀ náà ló ń fún àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ní ìrètí pé òun ṣèlérí o ọwọ́ méjèèjì tóun fi ń gbáyà kì í ṣẹ́gun o ẹran lòun fi ń gbá o wípé gbogbo ìrúbọ wọn àti gbogbo ìforítì wọn ipa ayọ̀ ló máa padà wá já sí o ẹ̀yin tẹ́ ẹ jìyà lórílẹ̀‐èdè Nàìjíríà yìí lẹ́ padà wá jọ̀rọ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé nítòótọ́ la mọ̀ wípé ètò ààbò náà báyìí ló ṣe gbòógì tí ń dojúkọ wá tó dàbí ìpèníjà tá a ní lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà náà ni wọ́n sì ti ń gbìyànjú láti lè rí wípé àwọn dojúkọ ìpèníjà yìí o débi pé àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní àǹfààní láti gbé láti ṣiṣẹ́ láti rin ìrìn àjò kódà láti lè di nǹkan tí wọ́n fẹ́ dì nínú àìléwu àti nínú ìlú tí àlàáfíà ń bẹ nínú rẹ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sọ eléyìí nínú àtẹ̀jáde eléyìí tó jẹ jáde wá láti ọwọ́ ìṣèjọba rẹ̀ nígbà tí wọ́n sámì sí ayẹyẹ ọdún kẹta tí wọ́n gorí àlééfà. Ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé níbi ọdún mẹ́ta sẹ́yìn ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ máa nígbàgbọ́ nínú òun nígbà tóun sọ pé èmi ló kàn ẹ sì tẹ̀ka fún òun o. Ó ní inú òun dùn gidi gan ṣùgbọ́n òun ti ṣèlérí láti lè rí pé gbogbo nǹkan yóò yí padà sí rere. Ẹ má bínú ohun táwọn jogún bá òun náà ni ò dáa àjogúnbá wọn ò dáa. Orílẹ̀-èdè Nàìjíríà ó ti dami sọ́wọ́ ọnú tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó ní ẹ wo bí ètò ọrọ̀ ajé ó ti dẹ̀gbẹ́ ètò ààbò ó forí sọlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó ní pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì ló jẹ́ pé wọ́n ti ń ti owó ìrànlọ́wọ́ orí epo wọ́n ti ń tibẹ̀ wọ́n ti ń pọ̀lá wọ́n kàn ń jẹ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń gbẹ àwọn sì ń jọkùn bọ̀kùà àwọn bá ní ó dáa ibẹ̀ àwọn ó di gbogbo ẹ̀ pa gbogbo ẹ̀ lọ́wọ́ ń gbìyànjú láti dí pa gbogbo ohun tí wọ́n ṣe láti bí ọdún mélòó kan sẹ́yìn kò rọrùn láti ṣe láàárín ọdún mẹ́ta ṣùgbọ́n ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ lọ fọkàn balẹ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ni wọ́n tún wí bá o láàárọ̀ òní ìwé ìròyìn Vanguard òun náà ló gbé jáde láti ibẹ̀ ẹ tún jẹ́ nìṣó lẹ́ka àpolówó ọjà à ń bọ̀. 0.9 wà á ti máa gbọ́ Abẹ́òkúta ibẹ̀ la fi. Do you need a comfortable place to stay for a few days, weeks, or as long as you need? Welcome to T's Place Apartments. Bẹ́ẹ̀ni, T's Place Apartments, your perfect short stay destination. Apartment tó múnóló tó fọkàn ẹni balẹ̀ tí mú ní gbàgbé ilé. Ní T's Place Apartments, enjoy our tastefully furnished 2-bedroom executive and super executive suites. Iná wọn kì í ṣẹ́jú, omi wọn kì í lọ. Ààbò tó péye wà lórí ẹ̀mí àti dúkìá. And your comfort comes first in everything. This place wà ní agbègbè tó fini lọ́kàn balẹ̀ tó mọ́ lóló tó sì dára fún ìsinmi. Located in 2628 Ìfẹ́dayọ̀ community after Amen schools Olomore housing estate Abeokuta. Whether it's business trip, vacation, or just to flex and relax, call or WhatsApp us on 08016 960-0991 or 0812-104-1554. This place apartment, home away from home. bá a ṣe ń káwọn èrò àjì kí wọ́n ṣiṣẹ́ àṣepé bẹ́ẹ̀ làwa tá a wà lè ṣe kòkò kẹ̀kẹ́ ọdún iléyà tó ń bọ̀ yìí olúwa ló gbọ́ Túndé o. olúwa ló gbọ́ electronics wọ́n ti wà ti pẹ́ gan. ilé ìtajà electrical and electronics tó ń tojúlówó electronics fún gbogbo èèyàn káàkiri ìpínlẹ̀ Ògùn àtàgbègbè tó yí wa ká bá a ṣe rẹrun àgbo iléyà tó ń dùn bọ́. ká máa pààrọ̀ àwọn bọ́ọ̀lùgì electronics tá a kó sílẹ̀ nípa lílo àǹfààní iléyà promo tí lè ṣe olúwa ló gbọ́ electronics gbé kalẹ̀ gbà. èyíkéyìí product kó ohun èlò oúnjẹ lẹ́sẹ̀kẹsẹ̀. báwa àwara wíbà smart tv ló fẹ́ soundbar home theatre air conditioner tàbí solar inverter lóríṣiríṣi ó sì jáwọ́ kitchen appliances kò sí ìkéyìí tó rà tó ní gbóhùn èlò oúnjẹ lẹ́sẹ̀kẹsẹ̀ inverter freezer refrigerator washing machine gas cooker microwave ó sì jáwọ́ office furniture tó dúró re bí office table executive chairs conference table chairs olúwa ló gbọ́ electronics lẹ́ẹ̀tì rójú lówó ọjọ́ kẹta léyà láǹfààní ìyàwó sópin o. a wà ní 30 sókẹ́nù road ilé gàgàrà lẹ́gbẹ̀ẹ́ Polaris bank Ṣàpọ̀ Abẹ́òkúta àti ní number 7 Àgókò street ládojúkọ sílẹ̀ palace Ṣàpọ̀ Abẹ́òkúta ẹ pè tàbí WhatsApp 08030844749 olúwa ló gbọ́ electronics níbi tá a ti ń ṣoníbàárà bí ọba. bó ṣe ń lọ ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́ ẹ máa gbọ́ wá. bó ṣe ń lọ ìròyìn tó pójú owó ìròyìn tó kún kẹ́kẹ́ àtúpalẹ̀ ìwé ìròyìn ilé wa ìròyìn ẹsẹ̀ kùkù àti tòkè òkun
lọ́lọ́kan ọ̀jọ̀kan ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́ ẹ jẹ́ kájọ máa gbọ́ bó ṣe ń lọ ní Wise FM 87.9 wá ti máa gbọ́ Abẹ́òkúta ibẹ̀ la fi kalẹ̀ sí bó ṣe ń lọ ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́ ẹ máa gbọ́ wá bó ṣe ń lọ ìròyìn tó pójú owó ìròyìn tó kún kẹ́kẹ́ àtúpalẹ̀ ìwé ìròyìn ilé wa ìròyìn ẹsẹ̀ kù. ẹ jẹ́ mọ́ kí yín káàbọ̀ láti ẹ̀ka àpolówó ọjà bó ṣe ń lọ nínú Koko Inu Iwe Iroyin ó tún tẹ̀ wájú o. ó ya ọmọdé bẹ̀ sọ ajánásì tuntun tí mo ṣe gbà. ajánásì obìnrin. ó dààmú wọ́ọ̀rì ó sanwó oyè sẹ́ owó oṣù rẹ 6 ní gbà lọ́wọ́ rẹ. ó ti yé mi. ó yá gbéra sọ. ẹ jẹ́ kí n ta kọ́ṣọ́ lọ sínú ìwé ìròyìn Vanguard o láàárọ̀ yìí níbi tí àwọn àjọ tí wọ́n ń darí àjàkálẹ̀ àrùn àti tí wọ́n máa ń dènà rẹ̀ NCDC níbi tí wọ́n ti dárúkọ àwọn ìpínlẹ̀ kan o wọ́n ní ìpínlẹ̀ bíi ìpínlẹ̀ Èkó, Àbújá, Rivers, Kano àti àwọn ìpínlẹ̀ mìíràn wọ́n ní wọ́n wà nínú ewu kíkó àrùn Ebola wọlé o ìyẹn sórílẹ̀-èdè wa Nàìjíríà o wọ́n ní Enugu, Borno, Akwa Ibom, Cross River, Taraba àti Adamawa gẹ́gẹ́ bí àwọn ìpínlẹ̀ tó wà nínú ewu kíkó àrùn Ebola wọlé sí orílẹ̀-èdè wa Nàìjíríà nítorí ìbẹ́sílẹ̀ àrùn náà tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ ní ilẹ̀ òmìnira Congo àti Uganda. Àjọ náà sọ pé ewu náà wà nítorí ìlọsókè sódò nínú ìrìn àjò káàkiri àgbáyé àwọn ènìyàn káàkiri agbègbè ààlà tí kò ní ààbò tó péye àti àìní ìdánilójú lórí bí ìṣẹ̀lẹ̀ àrùn náà bó ṣe tóbi tó. NCDC tún pín ìpínlẹ̀ Ògùn, Nasarawa, Kaduna, ìpínlẹ̀ Plateau, Kogi, Niger, Jigawa, Katsina, Bauchi, Ebonyi, Abia àti Bayelsa sí àwọn ìpínlẹ̀ tó wà nínú ewu náà ṣùgbọ́n wọ́n ní kò tó ti àwọn ìpínlẹ̀ tá a kọ́kọ́ mẹ́nubà wọ́n ní gẹ́gẹ́ bí àjọ náà ṣe sọ àwọn ìpínlẹ̀ tó wà nínú ewu gíga ní àwọn ipa ọ̀nà pàtàkì fún ìṣòwò àti ìrìn àjò tí wọ́n ní pàápàá ọkọ̀ òfurufú kárí ayé, èbúté ọkọ̀ ojú omi, àwọn ààlà tó rọrùn láti gbà kọjá àti àwọn ààlà àbáwọlé. NCDC tún fi kún un pé bó tilẹ̀ jẹ́ wípé gbogbo ìpínlẹ̀ àti olú-ìlú wa Àbújá wọ́n gbọ́dọ̀ múra sílẹ̀ fún ìdènà àrùn Ebola o wọ́n ní ìmúrasílẹ̀ gbọ́dọ̀ dá lórí ewu títẹ̀ àrùn Ebola náà wọlẹ̀ àti bí kò ṣe ní tàn káàkiri ìpínlẹ̀ kọ̀ọ̀kan. Ọ̀gá àgbà NCDC Dókítà Jídé Idris ló fi èyí hàn nínú àtẹ̀jáde ìmọ̀ràn ìlera gbogbo ènìyàn tí wọ́n tẹ̀ jáde ní Ọjọ́rú ìyẹn nílùú Àbújá. Àwọn ènìyàn tí a fura sí pé wọ́n ní àrùn Ebola yìí 22 àti 7 ìyẹn ní orílẹ̀-èdè Congo òun ni wọ́n ti sọ wípé wọ́n ti wà ní abẹ́ ìtọ́jú o. Tí a bá fẹ́ ka ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà ẹ lọ sínú ìwé ìròyìn Vanguard níbi tí NCDC tó ti dárúkọ àwọn ìpínlẹ̀ tí wọ́n wà nínú ewu kíkó àrùn Ebola wọ orílẹ̀-èdè Nàìjíríà. ẹ wọ sọ dédé yan mọ lẹ́rẹ̀ ẹ wò ó nítorí ojú di ọba ẹṣin mo gùn wá síbi iṣẹ́ láti ilé mi gbogbo oúnjẹ tí mo ti jẹ ó ti pò pọ̀ níṣẹ́ ló ń gbò mí jùgùjùgù àwọn tí ń gẹ̀ẹ́sì mo mọ̀ kí yín kẹ́ o. ẹ wá gbọ́ o ìròyìn yìí ló mà gbé mi lọ sí Ìjẹ̀bú o ọmọ ọlọ́rẹ̀ ọmọ aládìyẹ gògòmàgbọ́n ọmọ aládìyẹ kábíyèsí olódùmarè ìwé ìròyìn Daily Post ló gbé jáde sẹ́mi náà ní lójú di ọba báyìí torí Ọlọ́run ó tún tẹ̀lé mi lọ bẹ́ẹ̀ bàbá ti lọ ó tún tẹ̀lé mi. PA mo jẹ́ PA mo tún jajára lóye púpọ̀. ìwọ náà ló tó bẹ́ẹ̀ ń gbà náà ó sanwó oyè rẹ̀ ẹ wá gbọ́ ìwé ìròyìn Daily Post ló gbẹ̀rọ̀ jáde o ibi ó ti máa ṣojú di ọba tí Orímọlúsì ti tọdún 2026 o ìyẹn ní Ìjẹ̀bú Igbó ni wọ́n ti kéde pé wọ́n mà ti yan ẹni tó jẹ́ adíje dupò sí ipò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ògùn aṣòfin àgbà ọ̀mọ̀wé Solomon Ọlámilékan Adéọlá tí gbogbo èèyàn mọ̀ sí Yáyò gẹ́gẹ́ bí alága fún ojúde ọba Orímọlúsì ti Ìjẹ̀bú Igbó ti tọdún 2026 ẹ ṣe káàsà fún wọn o níbi wọ́n ṣe yàn wọ́n òun náà ni àwọn tí wọ́n jẹ́ lẹ́ẹ̀kan lọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú àṣà àti ìṣẹ̀lẹ̀ wa pàápàá jùlọ
ti Ìjẹ̀bú Igbó yìí làwọn náà ti ń gbóṣùbà káre fún ìgbésẹ̀ yìí o. Lára àwọn òun náà ni ọmọbakùnrin Alhaji Ahmed Abiodun Lawal tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Delap Triple M Nigeria Limited àti UK Limited. Ọmọbakùnrin Lawal yóò làwọn jẹ́ ọmọ agboolé olówó ní Òkè Sọ̀pin. Níbẹ̀ ni wọ́n ti sọ pé bàbá wo aṣòfin àgbà Yayi yìí òun náà ló jẹ́ pé wọ́n fi ààyè lẹ̀ fún àwọn èèyàn wọn dáadáa. Bẹ́ẹ̀ sì rí òun náà ni àwọn tún ń ṣe gudugudu méje àti yàyà mẹ́fà pẹ̀lú ipá wọn láti lè rí wípé gbogbo ilẹ̀ Ìjẹ̀bú ó ní ìdàgbàsókè gan àti ìpínlẹ̀ Ògùn lápapọ̀. Ojúde ọba Orímọlúsì òun náà ni wọ́n sọ wípé ó jẹ́ kan gbòógì lára ayẹyẹ eléyìí tó máa ń gbé àṣà àti ìṣe ìlú Ìjẹ̀bú Igbó tí mò ń gbé jáde o. Èyí tó sì jẹ́ pé gbogbo àwọn ọmọ Ìjẹ̀bú Igbó nílé lóko ni wọ́n máa ń wá o, tó sì jẹ́ ìgbòríyìn fún wọn. Nínú ọ̀rọ̀ ìkíni rẹ̀ ọmọbakùnrin Lawal òun náà ló wá gbàdúrà o fún kábíyèsí ọba orí adé èèyàn kábíyèsí ọba Láyélúwà ọba Lawrence Jàyí ọba Adébájọ Ojúròmí kẹrin ìyẹn Orímọlúsì tìlú Ìjẹ̀bú Igbó ìpè kádé ó pẹ́ lórí o kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ ọ̀nà àwọn yíká ọ̀tún àwọn yíká òsì o. Wọ́n sì sọ pé àsìkò wọn túbọ̀ máa tu ìlú Ìjẹ̀bú Igbó á máa tù ú lára o. Bẹ́ẹ̀ sì rí ni wọ́n sọ wípé ojúde ọba gbè wá o, Ìjẹ̀bú Igbó á gbè wá o, gbogbo Ìjẹ̀bú lápapọ̀ kò ní bàjẹ́. Bẹ́ẹ̀ lọ́tún gbà á ládùúrà pé ọgbọ́n àti òye pẹ̀lú okun àtàgbára Elédùà alálẹ̀ ẹlẹ́yẹ abájíǹkì rẹ̀ fún aṣòfin àgbà Yayi o. Ìwé ìròyìn Daily Post náà ló gbé jáde láàárọ̀ ní. tó ẹ jẹ́ kí n máa takọ́ṣọ́ lọ sínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí. Wọ́n ní látàrí àpọ́nlé àti iyì tí gómìnà Alex Otti tí ó ṣe fún ẹni tí ó jẹ́ igbákejì adarí ilé ẹ̀kọ́ gíga FUTO, wọ́n ní àwọn ẹgbẹ́ òṣèlú APC wọ́n ti sọ̀rọ̀. Wọ́n ní látàrí ìpinnu gómìnà ìpínlẹ̀ Abia Alex Otti láti fún ibùdókọ̀ tuntun Umuahia Central Bus Terminal lórúkọ ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà kejì ti ilé ẹ̀kọ́ Federal University of Technology Owerri Professor Nnenna tó ti fún un. Ó ti fa oríṣiríṣi ọ̀rọ̀ láàrin ẹgbẹ́ All Progressives Congress APC nípínlẹ̀ náà o. Wọ́n ní ẹgbẹ́ òṣèlú APC sọ pé irú àpọ́nlé bẹ́ẹ̀ kò bófin mu rárá àti pé ó tún lè dá wàhálà òṣèlú sílẹ̀ o. Wọ́n ní ẹgbẹ́ alátakò náà tako ọ̀nà tí wọ́n fi bu ọlá fún Professor Otti ẹni tó ṣiṣẹ́ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìkéde èsì ìdìbò fún Independent National Electoral Commission ìyẹn àjọ tó ń rí sí ètò ìdìbò nílẹ̀ wa INEC. Wọ́n ní nínú ìdìbò gómìnà ìpínlẹ̀ Abia ìyẹn tọdún 2023 wọ́n ní ìgbésẹ̀ náà lè mú àdínkù ó lè mú bá ìgbẹ́kẹ̀lé ará ìlú nínú òdodo àti àìṣojúṣe ìlànà ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà. Gómìnà Otti ṣe ìfilọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ òpópónà àti agbègbè ìjọba ìbílẹ̀ Umuahia North àti Umuahia South lọ́jọ́rú Wednesday gẹ́gẹ́ bí apá kan ayẹyẹ ọdún kẹta ìjọba rẹ̀ lórí ipò. Gómìnà náà tún ṣe ìfilọ́lẹ̀ ibùdó ọkọ̀ tuntun Umuahia Central Bus Terminal. Ó sì sọ orúkọ ọ̀jọ̀gbọ́n Nnenna ó ti mọ̀ ọ́ pẹ̀lú ọ̀rọ̀ pé obìnrin náà fi ìgboyà òtítọ́ àti ìṣòtítọ́ hàn nígbà ìdìbò gómìnà ìpínlẹ̀ Abia fún ọdún 2023. Tẹ́ bá fẹ́ ka ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ sí ẹnu wọn mú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí níbi tí wọ́n ti sọ wípé àpọ́nlé àti iyì tí gómìnà Alex tó ṣe fún ẹni tí ó jẹ́ igbákejì adarí ilé ẹ̀kọ́ gíga FUTA wọ́n ní ó ti dá kọ́lù nǹkan sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC. àìsín bẹ́ẹ̀ náà láìbọn dá sí o ẹjẹ́ mi náà dá sọ̀rọ̀ òṣèlú o kí n sì tẹnu mi bọ̀ kẹ́ ẹ náà náǹfààní àti tètè bọ̀. Ìwé ìròyìn Platform Times náà ló gbé jáde láàárọ̀ òní o. Ètò ìdìbò abẹ́lé inú ẹgbẹ́ òṣèlú ADC àwọn tí wọ́n jẹ́ adíje dupò pẹ̀lú Àtíkù Abubakar wọ́n ti náwó nígbà we no go gree láéláé nẹ́fà kó bá máa wá diṣu àtàyànyàn ọ̀yá tètè dáṣọ́bò. Ẹgbẹ́ òṣèlú ADC African Democratic Congress ọ̀hún náà ni wọ́n ti ṣèlérí o wípé àwọn ṣiṣẹ́ ìwádìí gbogbo ohun tí ń bí wọn nínú gbogbo ohun tó jẹ́ pé wọ́n ń fapá járí mọ́lẹ̀ wọ́n ń fapá jánu o
gbogbo ẹ̀ làwọn ṣe iṣẹ́ ìwádìí lórí rẹ̀ débi pé àwọn yanjú rẹ̀ ní tùbínùbí. Ẹnìkan tó ti fìgbà kan jẹ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Rivers tó ti sì ti fìgbà kan jẹ alákòóso fọ́ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìgbòkègbodò ọkọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà yẹn Rotimi Amechi àti ọ̀jọ̀gbọ́n kan tó sì jẹ́ oníṣòwò Mohammed Ayatudeen òun náà ni wọ́n máa ṣẹ́gbẹ́ wọ́n fi gagbága pẹ̀lú Alhaji Atiku Abubakar wípé ta ni yóò gbé kinní yìí gbé àṣẹ ẹgbẹ́ òṣèlú ADC láti lè díje dupò sí ipò ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà lẹ́yìn ìgbà tí ẹni tó jẹ́ alága ìgbìmọ̀ fún àwọn ìgbìmọ̀ tí ń ṣàmójútó ètò ìdìbò abẹ́lé nínú ẹgbẹ́ òṣèlú ADC ọ̀hún náà iyún Lawal Batagarawa òun náà ló sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé àwọn yanjú kinní lábẹ́lé ni o àwọn ò ní fún àwọn kan láǹfààní láti tójú bọ tàbí kó ba gbogbo nǹkan jẹ́ kí gbogbo ẹ̀ kó lọ ní ìtòbínùbí nígbà tí wọ́n sì dìbò ní kò pẹ́ yìí Alhaji Atiku Abubakar ni wọ́n máa sọ pé ni wọ́n máa ní ìbò tó tó mílíọ̀nù kan lé lẹ́ẹ̀sùn mẹ́jọ ìyẹn 1.8 million votes Rotimi Amechi ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ẹgbẹ̀rún lé ní ogójì ẹgbẹ̀rún àti díẹ̀ 540 kìíní kan thousand òun ni ìbò tó òun ní ṣàwárí Ayatudeen nìyẹn wọ́n máa sọ pé àwọn ni wọ́n máa ń sábà lẹ́yìn tí wọ́n ṣe ipò kẹta ìpè ìbò tiwọn ó máa dín díẹ̀ ní 200 ẹgbẹ̀rún mà ní ibẹ̀ náà ni wọ́n máa ti wá sọ pé gbogbo ìbò yìí o òun ni ò tẹ́ àwọn ọlọ́run bó ti ń wò ó rí mọ́ ipò ní kọlù nǹkan nínú nígbà tí Batagarawa tó jẹ́ alága ìgbìmọ̀ tí ń ṣàmójútó ètò ìdìbò abẹ́lé yìí tí wọ́n gbé kinní ọ̀hún sí baba lẹ́nu ní orí ẹ̀rọ amóhùnmáwòrán kan tí wọ́n ní baba ẹgbẹ́nu sí máìkì ẹ̀ka ọmọ Nàìjíríà kalẹ̀ ń gbọ́ kí wọ́n ìpẹ́ kú dédé àkókò yìí ni wọ́n ti sí baba wípé yẹ́sà àtúgbọ́ wípé igi kan ó tún ń ṣetán àti wó lu òrùlé yín o ní kò pẹ́ nígbà tí wọ́n ti ètò ìdìbò abẹ́lé tán àwọn tí wọ́n jọ fi gagbága wọ́n ní kò tẹ́ wọn lọ́rùn wọ́n ní ẹ̀tọ́ bọ̀ wọ́n ní bí kinní ọ̀hún ṣe lọ kò dáa tó ibẹ̀ ní Batagarawa ló ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ẹ wo bí gbogbo yẹn ogun abẹ́lé ni àwọn yanjú rẹ̀ àwọn paná rẹ̀ àwọn ṣiṣẹ́ ìwádìí bó ti tó àti bó ti yẹ gbogbo ìfẹ̀núnúwọ̀n àwọn ènìyàn gbogbo ẹ̀ pátápátá làwọn yanjú o ẹ wo ìwé ìròyìn Platform Times òun náà ló gbé jáde láàárọ̀ òní láti bẹ̀ ẹ tún já nìṣó lẹ́ka polówó ọjà. bó ṣe ń lọ ìròyìn tó kojú owó ìròyìn tó kún kẹ́kẹ́ àtúpalẹ̀ ìwé ìròyìn ilé wa ìròyìn ẹsẹ̀ kùkù àti tòkè òkun lọ́lọ́kan ọ̀jọ̀kan. ẹgbẹ́ iṣẹ́ yìí ọmọ ní ìbébí kẹ̀ ló máa ń gbà ládùúrà fún gbogbo aláboyún ilé tí wọ́n diwọ́ disẹ̀ sínú wípé béwé tí ń bọ́ lára igi tí kì í nigi lára wẹ́rẹ́ la máa gbọ́ o ṣùgbọ́n síwájú ọjọ́ ìkúnlẹ̀ ẹrù ọmọ ṣe kókó o nítorí pé oṣù mẹ́sàn-án kì í báni lójijì làwọn ọlọ́gbọ́n abiyamọ ṣe máa ń ra ojúlówó ẹrù ọmọ wọn lọ́dọ̀ ọmọ ní ìbébí kẹ̀ pẹ̀lú owó tó rọjú fún àwọn ọmọ ìkókó yín di ọmọ ọdún mẹ́ta tí ẹ fẹ́ ra àwọn nǹkan lílò wọn ní wholesale price ẹ tún láǹfààní láti máa dáwọ́ ẹrù ọmọ tí ẹ fẹ́ rà sọ́dọ̀ wọn díẹ̀díẹ̀ ọmọ ní ìbébí kẹ̀ wà nítòsí òkè ìjẹun town hall lẹ́gbẹ̀ẹ́ first medical diagnostics close to Sapon bridge òkè ìjẹun Abẹ́òkúta fún àlàyé ẹ pè ọmọ ní ìbébí kẹ̀ sórí 070-3460-8337 070-3460-8337. Wise 87.9 FM Abẹ́òkúta o wá ti máa gbọ́. bẹ́ẹ̀ni iléeṣẹ́ rédíò tó fini lọ́kàn balẹ̀ tó ṣe é fọkàn tán. tá a bá ń sọ nípa ìpolówó ọjà kájọ búgbájẹ́ wàràwàrà. ẹ̀yin oníléeṣẹ́ ńláńlá àti iléeṣẹ́ kéréje-kéréje. ìpolówó ọjà tẹ́ ẹ rí yẹn làgún mú owó ẹgbà bẹ́ẹ̀. tẹ́ ẹ bá ń gbọ́ gbégbégbé níṣẹ́ ni kẹ́ ẹ jẹ́ kájọ gbé. ìyálájẹ́ bàbá lọ́jà ọ̀gá iléeṣẹ́. gbogbo wa lọ̀rọ̀ yìí kàn. èèyàn ò lè tán fìtílà sábẹ́ tábìlì kó ní kí mọ́lẹ̀ ò kárí. bákan náà ọwọ́ tó bá ń dunni kò ṣeé fi sábẹ́ aṣọ. Wise 87.9 FM ti ṣe tán láti fi yín hàn fáráyé rí. tiyín ni láti máa bọ̀ tààrà nílé iṣẹ́ Wise 87.9 FM fún ìpolówó ọjà tó múnádóko. Elite Junction Ìdíàbà Abẹ́òkúta la fi kalẹ̀ sí bí ọlọ́ba. fún àlàyé ní kíkún ẹ kàn sí wa lórí ẹ̀rọ alátagbà wa pẹ̀lú marketing1@wisefm879.com. Hello Wise FM 0808 472 0013 at Wise 87.9 FM. Wàá ti máa gbọ́. ẹ jẹ́ kájọ máa gbọ́ bó ṣe ń lọ ní Wise FM 87.9 wàá ti máa gbọ́ Abẹ́òkúta ibẹ̀ la fi kalẹ̀ sí bó ṣe ń lọ ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́ ẹ máa gbọ́ wá.
ẹ jẹ́ mọ̀ kí yín káàbọ̀ láti ẹ̀ka polówó ọjà bó ṣe ń lọ nínú kókó inú ìwé ìròyìn níkànnì YSFM 87.9 nílùú Abẹ́òkúta ó ń tẹ̀ wájú o ẹja sójú òpólẹ̀ fẹ̀yìn ara lé kẹ́yìn náà dá sí ìròyìn kan tàbí ìkejì eléyìí tá a ti mú wá láàárọ̀ níyì 07047,000 879 07047,000 879 tàbí 090,500 89879 ẹ̀lú ẹ̀ káàárọ̀. Ẹ̀lọ́ àmọ́kójúmọ́ olóyè àgbà olómi àgbọ̀n. Ojúmọ́ ayọ̀ mà ní ẹ káàárọ̀ sà. Mo máa kí ajá náà ṣe o. Lágbára Ọlọ́run ní ṣàṣe kí nǹkan ṣe àmì àmì àṣẹ Èdùmàrè. Mr. Jobande láti tẹ̀síwájú síbi Ajíbádé Estate Sábẹ́ Lábẹ́kúta. Ẹ ṣeun púpọ̀. Ẹ̀rí nǹkan kan máa ń yè mí lẹ́nu lórí àwọn tí wọ́n ń darí wa Nàìjíríà pàápàá jùlọ ọ̀rọ̀ tó máa ń jáde nílé iṣẹ́ aláṣẹ wa. Nígbà aláṣẹ sọ pé nǹkan ti bàjẹ́ kó tó di báwọn débẹ̀. Pé wọn ò mọ̀ tẹ́lẹ̀ ní fúnra wọn wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ wọ́n láwọn ló kàn pé gbogbo ohun táwọn bá ń bẹ̀ kọ́ máa kànú àwọn kí làròyé tó tó ṣe. Bó bá tiẹ̀ wà bàjẹ́ kàkà kó rọ̀ lára ewé àgbọn ó tún le koko sí ni o. Kò bàjẹ́ tó bá ìtẹ́lẹ̀ tó tọrọ bá dé kábàrà wa sọ o. Àmọ́ iye táwọn ra nǹkan láyé bàbá wa Buhari tó lọ tá a tún sọ pé ó le kí Gárúbà Ṣéwù sọ fún wa pé a máa kí ààrẹ Buhari láyà tí ń kí wọn báyìí kí ààrẹ ṣàgídí má pa ni ohun tó bá máa ṣe fún wa tí nǹkan fi máa rọrùn Nàìjíríà kan ṣàgídí ló bá lápá láti ṣe ni o lágbára Ọlọ́run àní dààmú. àmín ẹ ṣeun púpọ̀ Mr. Sobande láti Ajíbádé Estate 07047,000 tàbí 090. Hello, ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sà. ẹ máa káàárọ̀ ẹ máa kó ètò akópọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún o. àwa nìyẹn. Orúkọ tèmi ni Wise Olóyè Àlàní Àtàndá láti ìlú Ìjà Ìkùkúdì Ajétadò Abẹ́òkúta. Lórí ọ̀rọ̀ tó jẹ́ láti ilé aláṣẹ náà nínú ọ̀fẹ́ sọ. Ṣé nígbà bàbá wa máa débẹ̀, wọ́n ní epo máa wálẹ̀, gbogbo náà sọ fún wa, wọ́n lówó máa dé oúnjẹ máa wálẹ̀. Kí bí wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ pé nǹkan yẹn lè kú tó lè pọ́n débẹ̀. Eléyìí ga ò lágbára rárá ò ní ni wá o. àmì àṣẹ Èdùmàrè ẹ ṣeun púpọ̀. hello. Ẹ káàárọ̀ bàbá mi o. ẹ mà káàárọ̀ sà. Ọ̀rọ̀ tí bàbá wa aláṣẹ yẹn náà sọ lèmi náà. kí lorúkọ yín àti ibi tẹ́tí pè wá. Yusuf ló ń pè láti ìjọ. à ń gbọ́ yín. Náà nígbà tí bàbá wa aláṣẹ sọ̀rọ̀ lóòótọ́ àmọ̀ kó ti bàjẹ́. Gbogbo nǹkan tó jẹ́ ń ṣe lábẹ́lẹ̀ yẹn kò tí wọ́n táwọn mẹ̀kúnnù. Kọ́jọ́ nítorí Ọlọ́run kan tó ń ṣara mẹ̀kúnnù ó kọjá ìtì wọ́n sọ yẹn. Wọ́n ṣèjọba tó máa ran mẹ̀kúnnù lọ́rùn kọ́ bá wa láwọn èèyàn títa àtìgbà ńlá tó lè mọ̀ pé ṣẹ́ wọn yù. Àwa mọ̀ kan ń ṣiṣẹ́ gbogbo àwọn ìlú tó ń ṣe yẹn wọ́n ti fà á ó ti wò pé àjù. Wọ́n àwọn èèyàn ìjọba tó máa ran mẹ̀kúnnù lọ́wọ́ káwa náà mọ̀ pé ó dẹrùn káwa. Gbogbo àwọn gọ́ọ̀nà yẹn kẹ̀rẹ̀ kọ́ tètè pè wọ́n. Gbogbo nǹkan tó ní kó ṣe fáwọn mẹ̀kúnnù wọ́n ṣe o. Àwọn lóye sọ̀rọ̀ àwọn Àtíkù àwọn pé wọn rí nǹkan tíjọba ń ṣe iṣẹ́ náà ń bú wọn lọ́yẹ̀ lójú ọ̀rọ̀ ní ọ̀hún sọ nǹkan tó ń ṣe dáadáa. Láti ẹ̀ sọ pé nǹkan ṣe kíni ẹni tó bá máa tún lù Ọlọ́run á yàn fún wa o. àmín o. 07047,879 tàbí 090,500 89879. Ẹ máa káàárọ̀ sá o. ẹ káàárọ̀ kó ojúmọ́ o. ẹ máa lójoojúmọ́ ilé àtọ̀nà kò ní bàjẹ́ o. àmín o. Orúkọ tèmi ni máa ìsàgbéyà látòkè ààrẹ gbà. ẹ káàbọ̀ bàbá. Èmi kò bẹ̀rẹ̀ aláṣẹ ni. Ó tó dára ta láti sọ orúkọ bẹ́ẹ̀. Kò tọ́ sí wọn láti sọ bẹ́ẹ̀ pé àwọn báwọn ní nígbà tí wọ́n máa débẹ̀ ni. Kéèyàn ti bàtà gbọ́rù kò má rù. Àwọn náà mọ̀ pé ọ̀tá gbọ́rù ni ẹ̀ ká máa gbọ́rù ẹ̀ tó yẹ máa dá lóko. Lágbára náà fún ọ ṣe o, ọ̀nìrà rẹ o, àgbẹ̀jọ́ látàrẹ́ gbà. ẹ ṣeun. hello. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ o. ẹ mà káàárọ̀ sà. ẹ ní dààmú lágbára Ọlọ́run. àmì àtẹ̀yìn náà. ilẹ̀ máa ṣe ẹni ṣàṣìtì. orúkọ tèmi ni ẹnjìnìà Saheed láti Ìjẹ̀mú Abẹ́òkúta. lórí ọ̀rọ̀ tí aláṣẹ sọ ní association ti Nàìjíríà wa tí àbá ní parọ́ fúnra wa ẹ jẹ́ ká sọ òdodo ká má fẹ́ kọ̀tọ́nà fúnra wa. sẹ́rí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí gbogbo nǹkan tí wọ́n sọ pé ó ṣẹlẹ̀ yẹn bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí o gbogbo ètò ọrọ̀ ajé kò sí ìtò ọ̀nà òṣà tó bá gbé mi tèmi bó ṣe bá mi ẹ wo gbogbo nǹkan tá à ń rà lórílẹ̀-èdè yìí ẹ wo iye tó wà ẹ wo petrol ẹ wo gas náà kí aláṣẹ kí wọ́n ṣàánú ọmọdéèdè nǹkan lágbára gan ètò ààbò náà kò fararọ kò dáa Ọlọ́run á ṣàánú wa lórílẹ̀-èdè wa àníṣẹ́ lẹ́yà o ní sẹ́yìn ìjọba ẹni tó wà lọ́dà bọ̀. àmín ẹ ṣeun púpọ̀ ẹ̀ló ẹ káàárọ̀ àkójúmọ́ o. ẹ̀ló ẹ káàárọ̀. ẹ káàárọ̀ olómi ọgbọ́n. ẹ káàárọ̀ sà. mo kí àjìyà ìkànnì wá ṣẹ̀ṣẹ̀ mọ̀ níbàjẹ́ pẹ̀lú àwọn ọmọ. orúkọ tèmi ni honourable Lateef Jelil láti Ìjẹ̀jà.
lórí ọ̀rọ̀ tí aláṣẹ sọ èmi ò fẹ́ kí àwọn èèyàn kí wọ́n máa da ẹ̀bi ru aláṣẹ Bọ́lá Ahmed Tinubu. ṣe rí wọ́n ti ń sọ tipẹ́tipẹ́ ṣùgbọ́n ọ̀nà tó ń gbégbá ní ò dáa. wọ́n ní kí á wá ọ̀nà ká fi lọ bo àwọn gómìnà wa so. ṣe rí ààrẹ Bọ́lá Ahmed gbìyànjú o ṣùgbọ́n àwọn gómìnà ò jẹ́ kí iṣẹ́ wọn yọ. mo fẹ́ rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n túbọ̀ gbogbo owó tó ń fún àwọn gómìnà yẹn kọ́ tíráì láti dá àjọ kan tó máa mọ́nítò owó yẹn kí ni wọ́n fún àwọn owó yẹn ṣe ibi tá a kùnà sí nìyẹn o nàìjíríà ò ní bàjẹ́ o ẹ̀ṣẹ̀ gbèsè. ẹ ṣe púpọ̀ ẹ̀lọ́ ẹ káàárọ̀. ẹ̀lọ́ ẹ káàárọ̀ sá. ẹ mà káàárọ̀ mà. á dáa fún yín lágbára Jésù. àmì àtẹ̀yìn náà. akú ọdún akúyèdè ẹbí wá ṣọ̀pọ̀ ẹ̀. ọlọ́mọ mi. jẹ́nẹ́sọ̀ ẹ̀ mọ́ láti ọgbẹ̀ àtìgbèlè ìtakọ. gbogbo ìlú tí wọ́n dárúkọ wípé kí wọ́n ṣọ́ra fún Ebola. ọlọ́run ò ní jẹ́ kí Ebola dé Nàìjíríà lágbára Jésù. kò tẹ̀ ní dé ìlú tí wọ́n dárúkọ yẹn dépò máa kárí Nàìjíríà lágbára Ọlọ́run. a gbọ́dọ̀ rí ọ̀rọ̀ Ebola mọ́ ní Nàìjíríà yìí o. lágbára Jésù Wise FM ló dẹ̀ ní bàjẹ́ o. àmín. jẹ́nẹ́sọ̀ ẹ̀ mọ́ láti ọgbẹ̀. ẹ ṣeun púpọ̀ màmá ṣó ẹ̀mọ́ ẹ̀lọ́. ẹ káàárọ̀. ẹ bá wa pa rédíò yín. ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ọba tó ń bọ̀ lọ́sàn-án ní báyìí o. àmì àṣedùmarè bàbá ọ̀tẹ̀là. àmì. tọ́bí ọ̀tẹ̀là ló ń sọ̀rọ̀ láti ilẹ̀ ìjọsìn lábẹ́òkúta. lórí ọ̀rọ̀ tí kọ̀ǹtàn fúlàní people of Nigeria sọ pé ìròyìn ayédèrú lamẹ́ríkà ń gbé kiri ní pàtíṣẹ́ǹtì ìwà burúkú kan wọn. ó jọ bẹ́ẹ̀ kò jọ bẹ́ẹ̀ o. ẹ mọ̀ pọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ló wà lamẹ́ríkà. a kì í wà lájò ká má mọ bí kọ̀ọ̀rọ̀ yàrá ẹni ṣe rí o. ẹ ṣeun púpọ̀ ẹ jẹ́ ká gba ìpè mélòó kan sí i ká máa náà fẹ̀ kan dé àwọn tó wà lójú òpó Facebook. hello ẹ káàárọ̀. hello ẹ máa kojúmọ́ o. ojúmọ́ ayọ̀. iléeṣẹ́ wáìsì oníbàjẹ́ o. àmín. orúkọ tèmi ambassador Alhaji Esilawa láti Ṣómọ̀rì Ìyànbọ̀ Bántúkọ̀ Abẹ́òkúta. ẹ káàbọ̀ láàárọ̀. ìtẹ́mi náà fẹ́ dá sí wọn lórí ọ̀rọ̀ ààrẹ May 29 èyí ló pọ́dún mẹ́ta gẹ́gẹ́ tí wọ́n búra fún wọn. nígbà tó dẹ̀ sí débẹ̀ wọ́n ní ẹ lọ fọkàn balẹ̀ adéjú fọkàn balẹ̀ gbogbo nǹkan ló wọ́n lásìkò tí wọ́n yìí kò sí nǹkan tí wọ́n wọ̀n káfọkàn balẹ̀ ní ojoojúmọ́ ní nǹkan wọ́n sí wọ́n bá ń ṣàtúnṣe sí o kó tó di pé wọ́n dìbò 2027 wọ́n bá ń ṣe sí o lágbára Ọlọ́run àrò nínú ẹ̀kọ́ ètò. àmì ẹ ṣeun púpọ̀ ara òní ni wá lágbára ọba òkè. àwọn tó wà lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o. hello. ẹ ti wà lójú òpó. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá. ẹ kó ètò wáìtì ní bàjẹ́. àmín. orúkọ mi ni Ibrahim láti Abẹ́òkúta Ọlọ́run nípa làákàyè yín. àmín o. ẹ̀rí èyí tèmi náà fẹ́ sọ sí òun náà lọ tí aláṣẹ sọ yẹn ní tẹ́ ká aláṣẹ sọ. tó dọ̀rọ̀ bá délẹ̀ ká bára wa sọ. àwọn Nàìjíríà àmọ́ ń tà ń ṣe orí ìwọ òjàrú pàápàá àwọn ọmọ Yorùbá bàbá ní pé nǹkan ti bàjẹ́ ohun tí gbogbo wọn máa ń sọ náà nìyẹn nǹkan ò yé bàjẹ́ kò yé bàjẹ́ ìjọ ọlọ́fẹ́ ti gbẹ́ kọ́tà ìjọ ọlọ́fẹ́ gbẹ́ kínní bí ohun tí lágbàá ṣe ń sọ ni pé wọ́n máa yin Buhari ṣọ́ọ̀n tí ń yin Buhari báyìí ọ̀tẹ̀ tí wọ́n ṣe ọdún mẹ́ta ti pé gáàsì ò ṣe rà epo ò ṣe rà iná kò sí gbogbo nǹkan ò sí àwọn náà ń ṣiṣẹ́ tí bá àmọ́ ohun táwọn náà ń sọ fún Jonathan lẹ́yìn Jonathan tí ò burú báyìí amara tó ń dá lẹ́kọ̀ọ́ nípa Jonathan gbogbo àwọn Lai Muhammed gbogbo wọn àmọ́ tó fojú Jonathan rí a máa sọ yẹn fún wa o bàbá ò tí ì tún nǹkan ṣe o wọ́n bà nǹkan jẹ́ ni o ó dàbọ̀. ẹ ṣeun púpọ̀ lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook Àlàní Àtàndá wọn ní ẹ káàárọ̀ ẹ̀kọ́ ètò àkó pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún lórí ètò ààbò mo rọ̀ ìjọba kí wọ́n jọ̀wọ́ bá wa mójútó ètò ààbò ẹ̀mí àwọn ènìyàn tó ń bọ́ tí ń pọ̀ jù Ọlọ́run a máa fi ìṣọ́ ẹ̀ṣọ́ wa àmín. Alájì Sọ́lé òun ṣe kókó wọn ní ẹ̀kọ́ ètò ẹ̀yìn ọ̀jọ̀gbọ́n atọ́kùn méjèèjì ọpọlọ yín kò ní dàrú àmín. ọ̀rọ̀ tí ààrẹ sọ agbọ́ ṣùgbọ́n ó ti ń pẹ́ jù ọdún mẹ́ta ti kọjá mẹ́kún kò tí ì gbádùn mẹ̀kúnnù ó ti kọjá òkè wọ́n ní ọdún mẹ́ta ti kọjá mẹ̀kúnnù kò tí ì gbádùn ìṣèjọba wọn ìrètí pípẹ́ á máa sọkàn láàárẹ̀ ni o kí ààrẹ tètè gùn lé ìṣèjọba tí yóò jẹ́ kí aráàlú kí ara kó dẹ mẹ̀kúnnù lọ́rùn wọ́n ní Wise FM
òkèkè láàmà lọ alájì sọ́lì òun ṣe kókó Surajudeen Alani alájì ẹ̀sìn làwà nìyẹn láti sọmọ́rin ẹ̀rọ èèyàn bó ọba ń tokò Abẹ́òkúta wọ́n ní mo kí alàgbọ́ lómi ọgbọ́n àti màmá wọn ní àkùṣe ẹ̀sìn púpọ̀ Popsi Ọbámidé bàbá ọba Olúwaṣèyí fún mi Sódẹ́kẹ́ wọ́n ní wẹ́dàn ẹ̀yin bá mi àti ìyá mi kò ní bàjẹ́ fún yín àmì nǹkan tèmi fẹ́ dá sí nínú ìròyìn ni tí ẹ̀ka tán yìí tí àwọn ìjọba ń wá nǹkan kò fara rọ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí àtọ́ kò sí owó kò sí oúnjẹ kò sí ètò ààbò kí ló dé but Ọlọ́run àdàṣà o from wise bàbá Olúwaṣèyí Sódẹ́kẹ́ ẹ ṣeun púpọ̀ adúpẹ́ lọ́wọ́ yín ṣáà náà àǹfààní àti gbé ìpè kankan bàbá náà gbé pẹ́rẹ́ oríṣiríṣi kó bá lọ jẹ́ ní tá a mọ̀ gbé ó máa fi ìṣẹ́jú bíi 10 á fi sọ̀rọ̀ ọmọ adébẹ̀sọ́ jàmọ̀ ọ̀lọ́lé dágbére fún àwọn aráalé. tó lábala bó ṣe lọ ìwé ìròyìn láàárọ̀ ìyá kíyín oníyanṣe ọlọ́kà ṣe gbogbo ẹ̀yin tẹ́ bá wà jẹ́ náà ẹ kú àìbínú Wákílát Adébẹ̀ṣọ́ lórúkọ tèmi títí dìgbà míì tààtù láǹfààní láti máa pàdé ó dàbọ̀. ẹ̀yin tẹ́ ẹ gbómi wá tẹ̀jọ́ pa lórí náà àdúpẹ́ lọ yín o ẹ̀yin tá a rówó yín nígbà ọdún o àríyìn àdúpẹ́ o ẹ̀yin tá a sì rọ́wọ́ yín àlá lọ àwa bọ̀ o èmi kò sí wàhálà ṣáà no problem. ẹ wo bíṣọ̀bù àgbà olúwa àgbà ìmáàmù àgbà fún gbogbo àwọn akàròyìn nílẹ̀ adúláwọ̀ káfàtà Olúṣọlá Ṣọlá ló kọ mi òyìn náà kan ló kọ bàbá mi olómi ọgbọ́n làwọn èèyàn ń pè mí ọmọ ara kẹ́ni mímọ̀ jọ́mẹ́jọ́ mẹ́rin sí ní ẹ̀kọ́ kì í sì nìyàn ẹ wò ó títí dìgbà tá a fi pàdé láyọ̀láyọ̀ lá pàdé. 87.9 FM nìyẹn.